mo ní ìmọ̀ràn fún Alhaji Kollington gẹ́gẹ́ bí bàbá wa tó wà in existence. Kọ́lọ̀ má ti parun fún wa báyìí. Kọ́lọ̀ jẹ́ kán gùn lẹ́nu kó lọ́rẹ̀ lẹ́nu. Kọ́n dẹ̀ máa fàìsàn ló gbà. Kán má kú fún wa báyìí. Gbogbo sí bọ́dẹ̀ ṣe lè dàgbà tó. Gbogbo wa la máa parapọ̀ tá a máa ṣẹ̀yìn wọn. Agbára Ọlọ́run. Mi ò gbọ́ burúkú sí wọn. Bẹ̀tì kan tí mo fẹ́ kí Alhaji mọ̀ ni pé wọ́n fi fújì síbi tó yẹ kó wà. It's not consistency in Fuji music. Kò sí nǹkan téèyàn fẹ́ jẹ láyé tó gbọ́dọ̀ pọ̀ ju nǹkan téèyàn fẹ́ jẹ lọ. Alhaji, one like if you want to be with Alhaji, you must have something. Why? If you want to be moving with Alhaji Kollington, you must be perfectly okay. Okay, ní làákàyè okay mbo. Okay ní àpò. Your pocket must be full. So why that? A leader does not deserve that. Tí èèyàn máa ń lead tó bá ń ṣe irú style yẹn, most people ló máa rìn sẹ́yìn. If you have money, you cannot be with Alhaji Kollington. Why? So let Alhaji Kollington adjust and bring every one of us together. Money is not everything. Although owó dá o. Nígbà tí Alhaji exist dáadáa, ó ṣe exist náà wọn ní kú báyìí o. But nígbà yẹn tó ń function tó ń jóbi náà tó òkìkí pọ̀ dáadáa. Ó lè rójú Alhaji Kollington lẹ̀. How? Don't let us talk too much. Bàbá jẹ́ ẹ̀fẹ́ dárúkọ náà ti ṣàlàyé. Wàṣẹ́ Àyìndé ń kọ́ṣẹ́ gbé nínú àǹkọ́ni yìí. Nídìí iṣẹ́ yìí. Ní iṣẹ́ gbé ìdí iṣẹ́ yìí. Ṣùgbọ́n Ọlọ́run ọba ló máa ń gbógo fọlẹ̀. Wọ́n ní kí ọmọ agbájé tó tẹ́rí gbaṣọ kó tó wọ káà rẹ̀ lọ fún ẹ̀ ló ti yan ẹni tí ó ṣáájú gbogbo ẹ̀yìn ní fújì. Èèyàn tó ṣí fìlà kúrò látàrí orí ẹ̀fà kí tó gbé sórí ó sì gbélé wàsá ìní lórí gẹ̀. Ó wá kọrin náà olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́ o. Eléyìí sà kí ló túmọ̀ sí lọ́dọ̀ tí? Ó dàbí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí sìn. Tọ̀tọ̀rí mi 1 time tọ̀. Tọ̀tọ̀rí mi 2 times tọ̀tọ̀. Tọ̀tọ̀rí mi 3 times tọ̀tọ̀. Tọ̀tọ̀rí mi 4 times tọ̀. That is where you are going. Mo fẹ́ bọ̀. I'm planning to tọ̀tọ̀rí mi. Bàbá gbogbo náà la rí fídíò yìí. Àná o ti ń tọ̀tọ̀rí mi. Ẹ̀tọ́ ẹja ọ̀la ká sọ. Mi ìfẹ́ kó tọ̀tọ̀rí mi dé lẹ́kùn yẹn. Olórí ìwà yé. Olórí ìwà yẹn. Àwọn ń bẹ̀ gbà yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà. Ó ní ìwọ làwa gbójúlé, ìwọ làwa fẹ̀yìntì. Kó máa dáwọ́ o, Olúwayé pé wọ́n di ultimate. Bàrísà ló sọ. Olóde lájọ́ gbé fún ní gbà Fìlámíre. Ọlọ́run ní jẹ́ kí nira bá wa. Allahumma àmín. Ìnira ó kéré, ó tóbi. Ìnira fúyẹ́, ó wò. Ọlọ́run ní fi kankan gbà gbogbo. Allahumma àmín. Lágbára Ọlọ́run. Allahumma àmín. Àní ṣàìrẹ̀, àní ṣàìsàn. Gbogbo táìmù yẹn, Àyìndé ti ń rí symptoms àárẹ̀. Symptoms àárẹ̀ ti ń wà lára ẹ̀. So automatically gbogbo Àyìndé ń sọ ń gbà yẹn Barrister bá dìyàn mú tó sọ fún ẹ pé wà á lálùbáríkà. Àlùbáríkà ti jẹ́ ti ẹ nìyẹn. Àyìndé kì í ṣẹ́ ní àrífín, Síkírù kì í ṣẹ́ ní àrífín. Gbogbo ọmọdé tàgbà mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Agbájẹ́lọ́lá kì í ṣẹ́ ní àrífín. Èèyàn gbọ́dọ̀. Ẹ má yẹpẹrẹ Àyìndé lọ́dọ̀ mi o. Má yẹpẹrẹ Àyìndé lọ́dọ̀ mi. Síkírù Àyìndé o, Agbájẹ́lọ́lá Síkírù. Ó ti kú, ó ti wọlé, ó ti rí wàlẹ̀ àṣà. Ṣùgbọ́n ṣe fújì tí ò ti kú yẹn Barrister ò kú ni. Wọn ò lè deny yẹn pé Barrister ti wà in existence káwọn tó gbéra rárá. For like how many years, sir? Máa fẹ́ sọ, máa fẹ́ ní 10 to 15 years, yeah. Tí Barrister ti ń ṣe, Barrister ti ń exist, tó ti ń darí bẹ́ẹ̀. Bọ́lá ń ṣe máa ń ṣe nǹkan ló ṣe rí yẹn. Barrister ti wà yẹn. Ṣé Kollington ò ṣe rẹ́kọ̀dù ni òfin lẹ fi sọ bẹ́ẹ̀ àbẹ́ mi ni àbí?
àwọn náà ti sọ mọ́rọ̀ gap tó wà láàrin wọn tí Barrister ti ń ṣiṣẹ́ tó ti ń pawó orin ó ti pẹ́ káwọn tó gbé. ilé ìjọba sọ yìí sà káwá gbé sórí òṣùwọ̀n táwa lọ ga onífújì gan. ṣé presently àbí láti lọ ìpìlẹ̀ là ń sọ̀rọ̀ ìpìlẹ̀ ní. Barrister ni can you doubt it? ta ló fẹ́ doubt ẹ̀? Síkírù Àyìndé Barrister ọmọ Agbájélọlá Sàlámì Balógun ó tún jẹ́ Sàláù Agbájélọlá bẹ́ẹ̀ gbò. Síkírù Àyìndé o Àyìndé Síkírù Àyìndé o Agbájélọlá Bárúsàtì lónìí fújì ìbàrẹ̀. ẹ tún dìde ẹgbẹ́ rẹ̀ tí ò sí láyé mọ́. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n láìpẹ́ yìí ni Alhaji Kollington Àyìnlá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú agbọ́n kan ó tó sọ níbẹ̀ lórí pé àtẹ̀mí o àti Síkírù ọ̀rẹ́ mi àjọ pilẹ̀ àjọ dálẹ̀. Thank you. tọ́rọ̀ bá dojú ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ. tí Alhaji Kollington bá sọ wípé àwọn tó dá fújì lẹ̀ wọ́n rí sọ nítorí pé nígbà tí Barrister wà láyé àwọn àti Barrister lọ́jọ́ ń tako ara wọn wọ́n fún Barrister ní gap kankan. So closeness yẹn ló ń jẹ́ káyìndé máa sọ yí pé ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ọ̀rẹ́ náà fi dà tí ó bá dẹ̀ sí Kollington Àyìnlá fújì ò ní exist tó yìí. bàbá ṣe rí Barrister tí à ń sọ yìí ẹni tí ó gbọ́nú tó gbọ́n lẹ́yìn tó mọ̀ dáadáa ni Barrister ló sì ti bọ̀ pé wọ́n ti ní kí n mọ́ sọjọ́ bí o pé tí n bá ṣe ó lè yíwọ́ ṣé ó wáyé kí ẹnìkan wá ní bàbá àfẹsọjọ́ bí fún yín. Ọlọ́run ní jẹ́ kí apá ọ̀tá ká ẹ̀ àbí Ọlọ́run tẹ̀lé náà àdúgbò àwọn tó wò wá àgbẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá apá ọ̀tá ò ní ká yín tí wọ́n bá náà fẹ́ múyàn ó ní wéèsàn lè gbà tán máa fi múyàn tó jẹ́ pé kò ní lè dínà wọn. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó. tá a bá ń sọ nípa àwọn olórin fújì tí Ọlọ́run bá ọba aláwòrán gbé tó kádàrá kí àwọn náà ti wà dáadáa tí a sì rí wọn títí dòní táwọn náà tó sì ṣe dáadáa ní àárín àwùjọ àwọn náà ni Alhaji wa Adéwálé Kontah. Student Fuji Kontah àpépọ̀ nìyẹn bí àtọ̀ nínú ẹ̀. kí ló wá mú Kontah wáyé kájẹ̀ kọ́ mú láti bẹ̀rẹ̀ náà. King of New Talented Artists ni Kontah. King K-O-N-T-A abbreviation. King of New Talented Artists. Òun ni Kontah yẹn. Kontah tó ń fi wíyá tó fi ń fa bọ́ọ̀lù àwọn òbí. That is the logistics. Nǹkan tí mo fẹ́ kí wọ́n máa ronú ẹ̀ náà nìyẹn. Wọ́n pè ní ọṣẹ sódà à ń lò láyé ìgbà kan. Wọ́n ń pè Kontah. Wọ́n dẹ̀ tún ní ọ̀dà tó ń fi ṣe títì black yẹn wọ́n ń pè Kontah. So that name must be reckoned with. Wọ́n gbọ́dọ̀ máa dárúkọ yẹn ní every time títí táyé máa fi parẹ́. Kí ni túmọ̀ Kontah sọkùnrin yìí? Kontah yẹn. A bá ń sọ nípa orin fújì yìí ẹnìkan náà ni èèyàn máa rí ó lè jẹ́ bàbá ẹni ó lè jẹ́ bọ̀dá kan ládùúgbò ó lè jẹ́ ìyá pàpà a lè yí rí kẹ́yìn tó yà sí di akọni fújì. Tòótọ́ ni mo wà wò ó ṣe Síkírù Àyìndé Barrister nítorí wípé ní gbogbo ìgbà yẹn a máa ń lọ wòran wọn wọ́n bá jáde wéré ńgbà yẹn. So ó dẹ̀ inspire àwa náà láti. ẹ lọ ń wo wéré wọn àbẹ́ lọ ń wo ìgbà tó di fújì wọn. àwọn wo wéré wọn àwọn wéré wọn ìdóńtè. ọ̀rọ̀ ìjẹ́ ìsọ̀rọ̀ ọdún mélòó ni sà? mo ń sọ̀rọ̀ 60-70s because I was so young. ẹ̀tí ń lọ bọ́lẹ̀ tí ń wò ó Èbúté Mẹ́ta ni mo ṣe ní àbígbó. mo ṣe ní àti máa ń lọ wò wọn a dẹ̀ máa ń parojọ síbẹ̀ wò wọn ni. So àwọn òdẹ̀ ráyè láti súnmọ́ wọn ṣùgbọ́n ó ń gbé àwa náà jáde ládùúgbò wa. ẹ̀yin náà ti ń ṣe díẹ̀ ṣe wá gbé jáde láti lọ kọrin gbé ńgbà yẹn. So bet bàtà ọ̀dẹ̀ migrate tán ń dàgbà nínú ẹ̀.
so ọlọ́run dẹ̀ ṣe wọ́n kọ́ débi fújì wọ́n ṣe record àwọn náà dẹ̀ gbìyànjú láti dance to fújì music nígbà yẹn so ìpele ni. àwa ó jẹ́ ìdárúkọ ẹ ní Barrister lè máa lọ ń wò ọtí wọ́n táwà gbọ́ ni pé wọ́n lẹ́yìn nìkan ń jẹ́ Àkàndé Mọ̀nsúrù bàbá kan náà wà kébí ń kọ́ ara tiwa Alhaji Kollington Àyìnlá àwọn èrí wọn wo ni. no division oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀jẹ̀ agbọ́sà. Alhaji Kollington àwọn wà ní Èbúté Mẹ́ta Àpá road side. Alhaji Mọ̀nsúrù Àkàndé àwọn náà fan tí wọ́n tán tẹ̀lé wọn mẹ́ta wá fanatics Barrister ni wọ́n máa ń lọ wò. bàárí ni tí láti lẹ̀. so alhamdulillah tó jẹ́ pé fashion yẹn kó tó di pọ́rọ̀ fashion tiẹ̀ jáde gan ni Barrister ti gain ground. ọdún wo sí wo. Alhaji kan ò lè deny yẹn wọn ò lè deny yẹn pé Barrister ti wà in existence káwọn tó gbéra rárá. for like how many years sir. tí wọ́n fẹ́ sọ máa fẹ́ ní 10 to 15 years ṣá. tí Barrister ti ń ṣe. Barrister ti ń exist tó ti ń darí bẹ́ẹ̀ bọ́lá ṣe máa ń ṣe nǹkan ló ṣe rí yẹn. Barrister ti wà yẹn. ṣé Kollington ò ṣe rẹ́kọ̀dù ni òfin lè fi sọ bẹ́ẹ̀ àbẹ́mi ni àbí. àwọn náà ti sọ mọ́rọ̀ gap tó wà láàrin wọn tí Barrister ti ń ṣiṣẹ́ tó ti ń pawó orin ó ti pẹ́ káwọn tó gbé. ilé ìjọba sọ yìí sà káwá gbé sórí òṣùwọ̀n táwa lọ ga onífújì gan. ṣé presently àbí láti lọ. ìpìlẹ̀ là ń sọ̀rọ̀ ìpìlẹ̀ ní. Barrister ni can you doubt it? ta ló fẹ́ doubt ẹ̀. Síkírù Àyìndé Barrister ọmọ Agbájélọlá Sàlámì Balógun ó tún jẹ́ Sàláù Agbájélọlá bẹ́ẹ̀ gbò. Síkírù Àyìndé o Àyìndé Síkírù Àyìndé o Agbájélọlá Bárúsàtì lónìí fújì ìbàrẹ̀. ẹ tún dìde ẹgbẹ́ tí ò sí láyé mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó deserve bàbá deserve ó wà láyé kò sí láyé spirit ẹ̀ ṣì wà because Fuji music ṣì ń exist tí music yìí tó bá parun Barrister ò sí mọ́ nìyẹn. tó bá parun but kò tiẹ̀ tí ready láti parun because some youths are still coming up ọmọ tó ń tí ìbí ṣì máa kọ Fuji yìí tí wọ́n ti ìbí rárá in the next 30-40 years tí wọ́n ti ìbí. ṣùgbọ́n láìpẹ́ ni Alhaji Kollington Àyìnlá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú agbọ́n kan ó tó sọ níbẹ̀ lẹ́nu pé àtẹ̀mí o àti Síkírù ọ̀rẹ́ mi àjọ pilẹ̀ àjọ dálẹ̀. Thank you. Tọ́rọ̀ bá dojú ọ̀rọ̀ agbọ́dọ̀ máa sọ. Tí Alhaji Kollington bá sọ wípé àwọn tó dá Fújì lẹ̀ wọ́n rí sọ nítorí pé nígbà tí Barrister wà láyé àwọn àti Barrister lọ́jọ́ ń dáàbò ara wọn wọ́n fún Barrister ní gap kọ̀ọ̀kan. So closeness yẹn ló ń jẹ́ káyìndé máa sọ yí pé ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ọ̀rẹ́ náà fi dà tí ó bá dẹ̀ sí Kollington Àyìnlá Fújì ò ní exist tó yìí. ká ní pé Kollington náà wá sí bẹ́ẹ̀ tí Kollington náà bá jagun tó bá Barrister jà àìmọye mísíkì tó ti kú torí pé kò ní controversy tí Kollington ṣe ló jẹ́ kí Barrister ní ẹnu lẹ́nu táwọn bá tako Barrister Fújì yẹn á ti kú because tó wẹ́pọ̀ nìkan ló ń dákọ́ asúyàn àìmọye èèyàn Orlando da astagfirullah àwọn àìmọye eléré kí n má tiẹ̀ mention gbogbo àwọn eléré yẹn tó ń dá déṣèjọba tó ń dá gbé gbogbo ẹ̀ sára tó ń jagun àdájà kò jẹ́ kí iṣẹ́ yẹn so kí Pasuma kó wọ́ Òṣùpá yára láìka kó fa bẹ́ẹ̀ ni ká máa fara wa Currency àti tírí kọ́mọ fún nígbà wọn. kókó controversy ni ká máa fara wa báyìí téèyàn bá lóun ò believe nínú nǹkan tí mò ń sọ yìí
tó ń wá cooperation àbí relation àbí torí ẹ̀ nísìn ọlọ́run bá ti ṣe èmi náà tún ti gbórúkọ tuntun báyìí lẹ́yìn. orúkọ wo lè ń jẹ́ o. Thank you. Mo ń jẹ́ Adéwálé Kòńtà tẹ́lẹ̀ student Fuji mo ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n sì mo tún wá ti di mosquito. Mosquito yànmùyánmú. Yes. Kí ni ìtumọ̀ mosquito sà? Ọmọ tó bá ń pa mosquito tó bá tẹ̀ pa báyìí ó tún máa fò síwájú tó bá tẹ̀ pa báyìí bó ṣe ń pa ló ṣe ń jí. Wọ́n pa kò kú wọ́n ṣe ń pa mí ni mo ṣe ń jí. Bàbá máa jí jù bẹ́yìí lọ. Bàbá ta ló fẹ́ pa yín, ta ló ń pa yín? Mi lẹ́yìn kankan ń pa mí bẹ́ẹ̀ mo mọ̀ pé mosquito ni mí. Wọ́n ṣe ń pa mosquito ló ṣe ń jí. Tó bá fíìtì ẹ̀fọn dàrú ń kọ́. Wọ́n bá fíìtì ẹ̀fọn ní tó máa escape máa wà ń bẹ̀. Gbogbo ẹ̀kọ́ ló máa rí pa. So mosquito ní generally. Yeah, generally gbogbo mosquito lápapọ̀ yìí ní number 1. Bàbá gbàtẹ́ ìwà bẹ̀rẹ̀ tí ọdún lẹ mú professional pẹ̀tọ̀ èyí tí Barrister kọ tí Kollity kọ tí Monsura Akande kọ wọ́n lẹ́nìkan náà kíníkan Ìlọ̀rí bẹ́ẹ̀ni wà bí Ìlọ̀rí tọkọ ń gbà náà ìbínú ọ̀fẹ́ àbí ṣé akẹgbẹ́ àwọn ẹ̀ṣẹ́ ìjọ wà ní àbí àwọn àbáṣáájú ní àjọ wà ń gbà yẹn náà ní 1976 lèmi náà bẹ̀rẹ̀. Àwọn bàbá lọ́mà sì ń kọ́ wà ìdí àkàngbé àwọn ọ̀gá wa ni àwọn 60 something làwọn yẹn. Sẹ́ẹ̀tì làwọn. Barrister sẹ́ẹ̀tì làwọn yẹn. Táwọn làwọn akẹgbẹ́ tí àwáwù yìí. I don't want to make mention. Fẹ́ dárúkọ náà ti ṣàwáwù. Wàṣẹ Àyìndé ń kọ́ṣẹ́gbẹ́ nínú àǹkọ́ni yìí. Nídìí iṣẹ́ yìí ní iṣẹ́ gbẹ́ ìdí iṣẹ́ yìí. Ṣùgbọ́n Ọlọ́run ọba ló máa ń gbógo fọlẹ̀. Ọlọ́run ọba ló dẹ̀ ń ṣe ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Mi ò ní kí tẹ́nìyàn kan má dà. Ṣùgbọ́n mi ì fẹ́ kéèyàn kan sọ pé kí tèmi má dà. So ohun tó ju àwárí nídìí iṣẹ́ ìtéèyàn kan bá rí tó bá ní pé àárín kankan ó kù sí wọn lọ́wọ́. So àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n mọ WhatsApp láti gbà yẹn tán mọ nǹkan tó ju èmi yẹn rí. Mosquito ni mi ọ̀gá ní fọ́lọ́m mo gbé ògo fọ́lọ́m mosquito ni mi o tí mosquito bá ṣe ń kú báyìí lóyún ń tabọ̀. Ẹ sọ lórí ìbẹ̀rẹ̀ kan mo ní nínú ẹ̀yin àti Alhaji Wasiu Ayinde ẹni tí wọ́n ayé kà sí nọ́mbà 3 lónìí ẹni ọ̀gá lẹ jẹ́ fún wọn ṣùgbọ́n Ọlọ́run ló gbógo fọ́lẹ̀. Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ so I need to give him the grace. Mi ò gbádùn mi ì dẹ̀ ready láti do position mi ì wá position kankan but mo mọ̀ yí pé nínú oníkálukú oníkùn ló mọ̀ọ́kà. Ṣé lóòótọ́ náà wà nọ́mbà 3? Ṣé lóòótọ́ náà wà nọ́mbà 3? Ipò tó bá ní oníkálukú ló lè fi rẹ̀ sí. Àwọn kan lọ sọ bẹ́ẹ̀. Táwọn mi lọ́la ń sin mo lè sọ pé mi ni number 1. Anybody mo ti di mosquito number 1 ẹni tó bá lè di mosquito imú ni màá ti kó sí wọn. Imú so mọ bí tí mosquito ti mú yàn jù akérò ló lọ báyìí gbogbo ìjọ àjẹ. So tá a máa sọ pé àwọn onífújì lónìí nọ́mbà 1 àwọn olójókòó yìí. Number 1 ẹ̀dá. Ẹgbẹ́ sọ ní kọ́mọ́dé. Ọmọ onítọ́bọ̀ sọ pé onífújì lẹ́nìí number 1 àwọn olójókòó yìí ọ̀gá pátápátá. Ṣé bàbá kan ní tí ò ní bínú báyìí? Ẹ̀mí ò ní kéèyàn má bínú èmi kọ́ ní tí ìná ń jẹ́ èmi náà jáde wálé Kòńtà mosquito wà. Àwọn ọgbà náà wá rí Adéwálé Kòńtà àbẹ̀tọ́ máa gbá ẹ̀ wọ́n jà lóhùn wàhálẹ̀ ti pọ̀ jù gbogbo náà wọ́n kó wà sẹ́yìn dé bó ní wàhálà ti bẹ̀ láàrin ilé èjì. Èmi rò pé wàhálà wà bẹ́ẹ̀ mo kàn mọ́ pé ìwọ jù mí èmi ò jù ẹ́ lájọ ń kò láti lẹ̀ and mo ti sọ̀rọ̀ yẹn gbà kan mo ní tó bá ní ìwọ̀ 2 pompous èmi náà 10 pompous tó bá ní ìwọ̀ 2 pompous èmi náà 10 pompous aláriwo nísìn àti ìgbà yẹn kì í ṣe 40 years ago lẹ́tí wà lẹ́nu eléyìí láti ń kò bọ̀. Ẹ̀rẹ́ rí I'm not ready to succumb for him let me wá mọ nǹkan tí Ọlọ́run lè ṣe lọ́la torí Ọlọ́run ọba ara tóun ló ń fẹ́ dáadáa Ọlọ́run fi mí dára tó máa wà pa. Àmì Ọlọ́run àwọn tí wọ́n lẹ́nu lónìí nídìí orin fújì yìí Alhaji Wasiu Ayinde ni o ẹnu ẹ̀ tó lè dáadáa wọ́n lẹ́nu nídìí fújì lẹ́nìí Alhaji Wasiu Ayinde ni wọ́n lágbára wọ́n mọ̀yàn wọ́n mọ olóṣèlú wọ́n mọ gbogbo ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣeré ńlá kan fún àwọn olóṣèlú Adéwálé Kòńtà ìwọ náà wàá kọrin àwọn gbé 100 million fún yín ṣé ìjà ó parí.
jẹ́ sọ̀bọ́m̀bù tó fún yín lóúnjẹ owó bìtìbìtì tó bá fún mi lóúnjẹ máa jẹ náà ṣebí iṣẹ́ mi ni mo lọ ṣiṣẹ́ mi máa jẹ kò dẹ̀ ní wọn mi but the only thing tí mo mọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé kò lè possible tó bá pọ́síbù nǹkan kò pọn. àti lóbi 40 ọdún ó lé nídìí iṣẹ́ kan ó máa ní àwọn ọjọ́ kan tí inú ẹ̀ á dùn àwọn ọjọ́ kan tó máa kù díẹ̀ káàtó kí nìkan tójú ti rí lérè fèé nídìí iṣẹ́ kó tó ṣẹlẹ̀ sí nítorí mi rí pọ̀ bóyá mi lè ká tán ojú mi rí ibi ó tún ríre nígbà tí mo lọ ṣeré kan ní Kétu níjọ́ kan Kétu Ìkòsí ń bí Kétu níjọ́ yẹn wọ́n fa òjò lé mi lórí bàbá òjò yìí rọ̀ débi pé òbítíbitì òjò ní wọ́n dá iná tó ga tó 2-story building tọ́wọ́n fẹ́ mú òjò tí ò gbà pàtí dàgbà pàtí ńlá dẹ̀ ni so sort of things bẹ́ẹ̀ yẹn ó pọ̀ lóríṣiríṣi mi tí ẹ lè give analysis lórí nǹkan tó dùn mí rí but the only day tí inú mi dùn jù láyé ìjọ tí mo bímọ àkọ́bí mi Abiola Mariam inú mi dùn jọ yẹn that was 1985 inú mi dùn second one níjọ́ tí mo wọlé sí UK China ẹgbẹ́ ní fújì lọ sí UK yes lọ́dún wo sà 2012 ẹ wá lóṣù mélòó ń bẹ̀rẹ̀ kẹ́ tó padà sí Nàìjíríà àwọn pẹ́ díẹ̀ ń bẹ̀rù ẹ faṣẹ́ ni mo lọ ṣiṣẹ́ ni mo lọ kọrin ni iṣẹ́ kábà ni mi ìfàṣẹ́ lọ mi ìfàṣẹ́ orin ló gbé lọ ṣiṣẹ́ ń bẹ̀ orin ni mo lọ kọ so mo dẹ̀ kọ yẹn successfully ṣe ẹ̀sì pawó kí ni mo lọ ṣe orin fún stanza ló gbé mi lọ Ayọ̀lá stanza Ayọ̀ Àyìnà àpọ̀ tó kó lọ ń gbà yẹn èmi Akínmàlàmú Samson Ìgìṣẹ́kẹ́lé Àlómà gbogbo àwọn méjèèjì yẹn ti wà l'Amẹ́ríkà sí ṣínà kan nínú àjọlọ ni nígbàtí akọrin tó yẹ̀ sí takúsọ̀ ọ̀gẹ́ ní àtò ẹ̀yin Nàìjíríà mọ́ ṣe èmi náà mo dúró bí o àmì ìrora mi pín ni mi fi pé nǹkan òṣì lè dá torí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe at any fucking time so I pray Ọlọ́run fi mí dára tó máa wà pa má fi mí dára tí ò dá ìláyé Ọlọ́run fi mí dára tó máa wà pa ọba fi ní dára ṣàníyàn o fi mí dára tó máa wà pa bàbá ìláyé Ọlọ́run ọba tí ẹni mo ṣe Ọlọ́run mi bàbá ooo àrínú rẹ̀ sáà tí a o fi mí dára tó máa pàpà kóńtà kìrìẹ́tọ̀ Adéwálé Àmẹ́dò mosquito Fuji #1 èmi náà kọ lọ́wọ́ ọba màmá ní tọ́ba ń lé mi ní èmi ní tọ́ba tún lé mi ní èmi kọ́ sátìrámọ́ ni èmi ọba ló fi rán mi o iṣẹ́ Fuji ìyà ṣe ní lárí mo lè pé máa ṣe tèmi torí báwọn kọ́dọ̀ lọ́rùn tèmi báyẹ́ni tó bá ní kí n máa ṣe tèmi tó bá kọ́lé sílẹ̀ yóò máa sùn ta ẹni bá ní kí n máa ṣe tèmi tó bá bímọ tó pọ̀ yóò padà yàgò ẹni bá ní kí n máa ṣe tèmi tó bá láyà tó pọ̀ yóò máa yàlé o olórí burúkú òní bá mi dòwò pọ̀ ń tẹ̀lé ìpẹ́ mosquito Fuji mo tẹ́ thank God Ọlọ́run ṣeun. Bàbá mosquito orúkọ tó lágbára nípa yẹmúyẹmú ẹ̀fọn ni ó jẹ́ ìyọ̀pá ẹ̀fẹ́ jẹ́ anybody báyìí jẹ́ anybody bí yíwù kó sí mú pàápàá bàbá tí a bá wo ó sì fúrọ̀ látàbẹ́ a bá wo ṣe Fuji tí ẹ̀ ń ṣe yìí a rí pé ojoojúmọ́ ni ẹnìkan ló ní ẹnìkan ló dá àwọn kan ní òṣè kí ní kankankan lọ́nà tí o kí lè ròyìn tí ó ti a lè mú wá sópin lókè o ẹ jẹ́ ká pèrè àwọn ẹjọ́ ká ṣe kọ́nfẹ́rẹ́nsì ẹ jẹ́ wá káwá tó tàbá ti mú lágbájá tàbí tẹ̀mọ̀dò ìwé nọmba 3 nọmba 4 5 débẹ̀ àti gbọdọ̀ gbọ́ ariwo tàbí à ń fa àṣẹfà akájà mọ́ ṣó ṣe é ṣe ṣá tó lè wọ́ọ̀kì. ní ilé sọ́gbọ́yá táwọn ọmọ tó bá ṣẹ̀ ń bọ̀ a máa lè plan ẹ̀ ṣùgbọ́n ẹni tó wà nínú struggle ọ̀tẹ̀ wọn bí kú
kò ní gbà. Kò sẹ́ni tó lè ṣe ni tó bá try ẹ̀ ó máa bọ́ àwọn tó máa jẹ́ wà ń bẹ̀ mosquito ẹlẹ́ni ọ̀gá mosquito lẹ́ka. bàbá ẹlẹ́ni kan ló wà nínú struggle yìí. Ìwọ tó bá ti wà nínú struggle ti wà ń bẹ̀ láti ilẹ̀. Dárúkọ ẹnìkan. Mi ò dárúkọ ẹnìkan tó wà nínú struggle iṣẹ́ yìí láti ilẹ̀ tó ti ń bá struggle tí ò ṣe Indomie musician. Ìyàtọ̀ àwọn ọmọ yẹn Indomie Fuji musician tó wà ń tàǹsì. Macaroni náà wà. Spaghetti wà. Kí ló ń rìn báyìí sí náà? Ní ti ẹ̀ tí ìmọ̀ nǹkan tó ń rìn ni o. Ẹ̀mọ́ sáà mọ̀ pé macaroni wà, spag wà, Indomie wà. Dọ̀pẹ́ ẹ̀rẹ̀ sínú Indomie náà. Wọ́n bá máa là. Jẹ́ ìrìnlẹ̀ yìí wà. Day in day out, mo wà ń bẹ̀. Ọlọ́run bá ló dẹ̀ ní kó rí bẹ́ẹ̀. Barrister ni ẹ sọ pé ẹ tẹ̀lé. Barrister ni. Ṣé ti ẹ lórí ọ̀fẹ́ àti jókòó ti Barrister báyìí? Ẹ ṣe wọlé láwọn ọmọ báyìí ní fẹ́ ló kó mi jẹ. Ya fọ́tò dáadáa. Mo lọ àjọ plane fast lack dáadáa. Àjọ pàdé ní pati dáadáa. Ó mọ̀ yín lólórí, ó mọ̀ yín lélẹ́rẹ́. Níjọ́ tí yíyá Barrister kú, níjọ́ yẹn gangan ni mo délé wọn. Tí mo bá K1 lẹ́nu ọ̀nà tó ń fi fóònù receive báyìí, mo dẹ̀ kọjá lára ẹ̀, mo lọ káyìn débi tó jókòó sí. Kí ní tẹ́ sálámọ̀ sí wà sí Àyìndé? Nígbà tẹ́ báyìí lẹ́nu ẹ̀ sálámọ̀ ní. Mi torí ẹ̀ lọ bẹ̀ẹ́. I went there for greeting Barrister to pay solidarity for him. So I'm not there for what's Àyìndé. Barrister sì rí onípòntà. Ó dẹ̀ kí mi. Mo yẹ bí ẹ ṣe kí wọ́n tán báyìí, mo dẹ̀ jáde. Mo wọnú mọ́tò mi, mo lọ. Bá a bá kú ní àádèrè, bí ẹ bá ń bẹ láyé èyí sun wọn. Oríṣiríṣi làwọn ẹ̀sọ́ ńgbà tí Barrister wà. Tó bá dì mo ti kó àwọn ẹ lọ, tó bá dọ̀bá bá fọ́ kẹ́ lórí ti tán, eléyìí kíní kan ti ẹ ta ni Barrister sẹ́yìn. Àyìndé náà somebody mo ṣí fìlà mi o. Lẹ́ẹ̀kan sí. Ẹ tún ṣí fìlà lẹ́ẹ̀kan sí. Yes, Síkírù Àyìndé àgbà. Àdúrà ni kọ́lọ́hún fi ọkàn sí lára, kó fi ọ̀rẹ́ sí lọ́kàn, kó fọwọ́ bà ẹ́ lára. Wà náà pé tí Barrister bá dì mọ́yàn. Táyìndé bá dì ẹ̀mú tó bá kì í ṣe kí wọ́n ti ń pe rúgbẹ̀rúgbẹ̀ àlùbáríkà ńlá ló wà lára Barrister. Ṣúra ńlá tó bá fi lè di ẹmú báyìí tó ṣàdàpọ̀ lálùbáríkà ó bí ẹ ti lálùbáríkà nìyẹn. Wọ́n ní kí ọmọ agbájé tó tẹ́rí gbaṣọ kó tó wọ káà rẹ̀ lọ fún ẹ̀ ló ti yan ẹni tí ó ṣáájú gbogbo ẹ̀yìn ní fújì kéèyàn tó ṣífìlà kúrò látàrí orí ẹ̀fà kí tó gbé sórí ó sì gbélé wà sáyìn lórí gẹ̀ ó wá kọrin náà olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́ o eléyìí sà kí ló túmọ̀ sí lọ́dọ̀ tí wípé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí sìn tọ̀tọ̀rí mi 1 times tọ̀ tọ̀tọ̀rí mi 2 times tọ̀tọ̀ tọ̀tọ̀rí mi 3 times tọ̀tọ̀ tọ̀tọ̀rí mi 4 times tọ̀. That is where you are going. Mo fẹ́ gbọ́. I'm planning to tọ̀tọ̀rí mi. Bàbá gbogbo aláwọ̀ la rí fídíò yìí. Àná o ti ń tọ̀tọ̀rí mi. Ẹ̀tọ́ ẹja ńlá ká sọ. Ìgbà fẹ́ kó tọ̀tọ̀rí mi dé lẹ́kùn yẹn. Olórí ìwà yóò olórí ìwà àgbọ̀nbẹ̀ ìgbà yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà. Ó ní ìwọ làwa gbójúlé. Ìwọ làwa àfẹ̀yìntì kó máa dá wa o olúwayé pé wọ́n di ultimate Barrister ló sọ olóde lájọ gbé fún ní gbà ìlàmíre Ọlọ́run lè jẹ́ kí ìnira bá wa aláàmàmì ìnira ó kéré ó tóbi ìnira fúyẹ́ ó wúwo Ọlọ́run lè tún fi kankan gbà gbogbo aláàmàmì lágbára Ọlọ́run aláàmàmì àní ṣàìrẹ̀ àní ṣàìsàn gbogbo táìmù yẹn Àyìndé ti ń rí symptoms àárẹ̀ tí ń wà lára ẹ̀ so automatically gbogbo Táyìndé sọ ń gbà yẹn it's not by his by his interest. ṣé ó ní dúrẹ́ẹ̀sì ni. wà dúrẹ́ẹ̀sì because Àyìndé kò gbọdọ̀ ṣọjọ́ bí kò gbọdọ̀ ṣe pàtí láti ìgbà tí Barrister ti wà láyé kò ṣe ìkómọrí kó dúró ń bẹ̀. Yes, anybody tó bá jẹ́ fanatics Barrister kan study kan back up ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n bí tí Àyìndé ti ń rówó patí ní ti ń rí bẹ́ẹ̀ wá ní òṣè ní gbogbo báwo ni òṣè gbọdọ̀ ṣe patí. Thank you, iṣẹ́ ló ń ṣe. Ẹnu iṣẹ́ tó yàn láàyò nìyẹn pé kó dá nìkan kó
ó pàtẹ ijó kó pàtẹ fàájì kó lóun ṣe bẹ́ẹ̀dẹ̀ kó lóun ṣèkómọ kó lóun ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí kò ṣe é rí fúnra rẹ̀ kò ṣe rí wọ́n dẹ̀ fa ìyá ẹ̀ dẹ̀ wà láyé tó mọ́nítọ̀ ẹ̀ àwọn ìyá ẹ̀ ló máa ń ṣe gbogbo kìíní yẹn lẹ́yìn ẹ̀ àtàwọn fámìlì ẹ̀ ìyá ẹ̀ dẹ̀ wà láyé ó fàdé ké wọn lọ ìyá ẹ̀ ní òun mọ̀ pé wọ́n ní aṣojú wọ́n ní ọmọ tó ń gbẹ̀yìn lé láti mọ́nítọ̀ abẹ́ òde sì fáwù sọ bẹ́ẹ̀ òde sì fáwù sọ bẹ́ẹ̀ tó bá ní irọ́ ní kókó tí àgbọ́sọ ilé ni àbọ̀ tí wọ́n rí èmi ò ṣàgbọ́sọ mi sí ń bẹ̀ ọbẹ̀ tí wọ́n mú àwọn tó sọ̀wọ́ ò lè fún mi ní fake ní kìí ṣe ọ̀rọ̀ tí wọ́n mú títí kiri pé àwọn tó sọ original ni wípé Wàsíù Àyìndé o mo fa Barrister lé ọ lọ́wọ́ ṣé ìgbà tó wá sọ pé ṣé ó ní kìlọ̀ kó máa bá mi ṣàmójútó ẹ̀ wọlé ayò mi lójú mi lẹ́yìn mi pé Barrister pé kò gbọdọ̀ ṣe ó mọ nǹkan tó yẹ pé kò gbọdọ̀ ṣe ó mọ̀ pé kò gbọdọ̀ ṣe pàtì bí ọjọ́ bí àwọn nǹkan kan kò kí ń ṣe it's not used to it òun náà ló ṣàkóso gbogbo nǹkan Ọlọ́run mọ̀ ju àwa èèyàn lọ àwákílẹ̀ òun ló dẹ̀ lọ bá Barrister ní Amẹ́ríkà tó sọ fún tó lóun fẹ́ ṣe birthday fún Barrister 60th birthday ó dẹ̀ ṣe 60th birthday fún Barrister tán after birthday yẹn ó tún wá ṣe lẹ́kọ̀ọ́ gbogbo tó ṣe yẹn ó dá sickness Barrister lára unescaped gbẹ̀ṣà oyọlọ Barrister ti wọlé lẹ́nu àwa tó kù náà níjọ́ kan náà làánà máa wọlé kò sí bá ṣe lè mọ́ ṣe bí bá ṣe ní ìsìn àjọ là ń yọ̀ we have grace now kí náà ti ń pè we have an opportunity to exist and existence wa ọlọ́mọ àjẹ́ kó já sábúrú fún wa. That's my room. Bàbá kárí pé Barrister ọba ṣe birthday rárá tí 60 yẹn kọjá lọ ṣé ìwà bàbá wọn bẹ láì báyìí. Lágbára Ọlọ́run kò yan kó léwe ká ní pé wọ́n ṣe ìtọ́jú ẹ̀ bó ṣe yẹ kó ṣe bó ṣe ń monitor ara ẹ̀ nothing will happen to Barrister. Yóò sì mọ ọbẹ̀ bí kọ̀díntì báyìí. Ṣèbí kọ̀díntì ló wà yẹn so kí wá ní kí ni o fi ní grace láti wà. Bàbá ṣe rí Barrister tí a sọ yìí ẹni tí ó gbọ́nú tó gbọ́n lẹ́yìn tó mọ̀ dáadáa ni Barrister ló sì ti bọ̀ pé wọ́n ti ní kí mọ́ sọjọ́ bí o pé tí n bá ṣe ó lè yíwọ́ ṣé ó wáyé kí wọ́n ṣe kí ẹnìkan wá ní bàbá àfẹ́sọjọ́ bí fún yín. Ọlọ́run ní jẹ́ kí apá ọ̀tá ká ẹ̀ àbí Ọlọ́run tèmi náà àdúgbò àwọn tó wò wá àgbà ẹ̀yin tẹ́ ń wò wá apá ọ̀tá ò ní ká yín tí wọ́n bá náà fẹ́ múyàn ó ní wéèsàn lè gbà tán máa fi múyàn tó jẹ́ pé kò ní lè deny wọn tán bá bá sọ̀rọ̀ authoritatively he must abscond. So kò sẹ́ni tí ayé ò lè mọ́ Ọlọ́run ní mọ́ ayé ò ní mọ́ wa ọwọ́ ayé ò ní tẹ́wàá. Àṣìwò bí káàdà àkọ́bí àkọ́ tí Barrister kọ pé ìbá ti lo 62 bí Muhammad sallallahu alaihi wasallam kí mọ́ ọlọ́bọ́lọ́ ṣáàwó bẹ́ẹ̀ ni tó bá kádàrá ni ìbọn tó lò tó lòun ó lò. Another aspect nìyẹn tó bá sọ bẹ́ẹ̀ nígbà yẹn fọ́lọ́ ni o gbá ṣe ti nímọ̀ ló ti yàn látọ̀run àwọn òṣèré bẹ́ẹ̀ lórí àbí Àyìndé ò lè yan orí ẹ̀ látọ̀run kó dẹ̀ ló ń fẹ́ pẹ́ láyé sallallahu alaihi wa sallam Muhammad sallallahu alaihi wasallam kò pray kó ń fẹ́ kún kékeré sallallahu alaihi wa sallam kò ní pláàni pé òun fẹ́ kú ní àsàdátì ìjọ náwọn èèyàn tó lọ 300 nígbà yẹn náà many years tán lò but all of a sudden bóun náà bẹ́ẹ̀ ṣe kú ó gbà fọlọ́run ni so irú ànábì wa yẹn sallallahu alaihi wasallam ṣó yẹ kí irú yẹn bẹ́ẹ̀ yẹn tètè kú ó yẹ kó sì wà dè mí sallallahu alaihi wasallam ká máa rí ó yàtí ó ti kú sí kìí ṣe 1,000 years to date ẹwú yẹ sọ fún mi náà ní ayé ìgbàyẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ àwọn tó lo 1,000 ló 2,000 wà ṣe léèyàn ní kárú náà Nebukadnezari bẹ́ẹ̀ ni ó ṣàpẹnu gbó òsìkú
kò lè kú so ẹja gbé ìyókù ti jàre ọ̀rọ̀ ló máa ń bí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ni mo ti kọrin náà lẹ́ẹ̀kan tọ̀tọ̀rí mi 1 time tọ̀ tọ̀tọ̀rí mi 2 times tọ̀tọ̀ tọ̀tọ̀rí mi 3 times tọ̀tọ̀ tọ̀tọ̀rí mi 4 times tọ̀ ẹsẹ̀ báyìí mo ti wá fèsì rẹ́kọ̀dù tó wà ti ṣe ní àpapọ̀ pé àwọn mo ṣe bí mélòó lẹ ti ṣe lẹ́nu Alhamdulillah, mo ṣe mẹ́fà. Mo ṣe Shake Your Body number 1 mo ṣe Never Be a Lagos Local number 2 mo ṣe I Respect Elders number 3 mo ṣe Current Susi number 4 mo ṣe Konta Dimension number 5 mo ṣe Òdodo Ọ̀rọ̀ number 6. òdodo ọ̀rọ̀ tálẹ́ sọ sí mo ṣe òdodo ọ̀rọ̀ náà ni lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni òdodo ọ̀rọ̀. ẹ ti wà lẹ́nu tí pẹ́ bá ojú àbòkí ó ti pẹ́ nínú eégún kó tó wá di fọ́lọ́run tún wá yí gbogbo nǹkan padà mo tún wá di mosquito ẹ gbà fọ́lọ́run mosquito you knack mosquito down he bounce to the front knack am down tó bá lo fleet fún mosquito tó máa escape every mosquito cannot die at once so èyí tó jáde yẹn òun ló lórí. bàbá ká tó máa lọ sà ohun tí àwọn èèyàn sọ nípa Alhaji Kollington Ayinla wọ́n ní tí wọ́n bá sọ báyìí lé mi ọ̀la wọ́n tún lè change story yẹn pé àwọn kan náà ń tì nǹkan sí wọn lẹ́nu àbáwọn kan náà ń bá wọn sọ kíní kan gẹ́gẹ́ bí ọ̀kọ́lá àwọn ọmọ tẹ́yìn jẹ́ kí ìwọ̀n lẹ́fẹ́ gba bàbá nípa à ń sọ nípa Fuji ni Barrister ni nípa consistency ìmọ̀ rẹ̀ fẹ́ gbà wọ́n ṣẹ́tì ẹ̀ nímọ̀ràn fún wọn. mo nímọ̀ràn fàlàjì Alhaji Kollington. a fún Alhaji ní pé kán kó wa mọ́ra kán má jẹ́ kí ó jẹ́ pé owó ni first and foremost owó ayé ọ̀tọ̀ ni èèyàn ayé ọ̀tọ̀ ni kò dé ẹsẹ̀ tí ò wúlò gbogbo wa la wúlò fúnra wa because kò lè gbọ́n pa pé nǹkan kan fẹ́ ṣe Alhaji kó ráyè sáré lọ bá tí ò bá sówó lọ́wọ́ ẹ̀. You cannot do that. So why? So ìdí àkọ́kọ́ àmọ̀ràn àkọ́kọ́ ni fóní Fuji. Mo rẹ́kẹ̀ láti gba àmọ̀ràn fóní Fuji pé ẹ jẹ́ ká máa bára wa fà á. Tọ́tọ̀rí mi, I tọ́tọ̀rí you. Tọ́tọ̀rí mi, I tọ́tọ̀rí you. Tọ́tọ̀rí mi 1 time tọ́. Tọ́tọ̀rí mi 2 times tọ́tọ̀. Tọ́tọ̀rí mi 3 times tọ́. Tọ́tọ̀rí mi 4 times tọ́. Let's tọ́tọ̀rí ourselves. So if you tọ́tọ̀rí mi, I tọ́tọ̀rí you. Bàbá tẹ bá ń tọ́tọ̀rí ara yín àwọn tó jẹ́ fans wọn wà ń gbòòrò wọ́n ń para wọn wọ́n ń ṣe ara wọn níjàmbá ẹlòmí lè torí Pasuma ṣèyàn bá kan ẹlòmí lè torí Òṣùpá ó la orí mọ́lẹ̀. Thank you. Ṣé bọ́n ṣe jà yẹn wọ́n máa jà ṣé wọ́n lè dákọ̀ ara wọn. Don't say that. Tí wọn ò bá jà n tó máa fa àríyànjiyàn láàrin fans ó máa ń pọ̀. Ẹlòmíì lè torí orin lágbájá ń kọrin ju lágbájá lọ kìíní kan ó le jù lọ irọ́ ni ó lè dájà lẹ̀ so kí ló dé tá àkókò máa tọ̀tọ̀rí ara wa ká dẹ̀ mọ bó ṣe lọ everything máa blow. Ẹ̀ka wá láàyè dáadáa Fuji ó exist. Tọ̀tọ̀rí yẹn ká mọ̀ bá Explanation of Fuji music is tọ̀tọ̀rí mi àtọ̀tọ̀rí. Bàbá tọ̀tọ̀rí yẹn ó bá dàbí pé bó ṣe kò ní wá débi pé àmọ́ ṣàkóṣíra wa àdúgbò mọ̀ bá débẹ̀. Nǹkan tí mo mọ̀ ni pé ayé ìgbà yẹn o lè rìn láì ṣògùn. Ogun ni ó gbéra gbà yẹn bẹ̀tẹ̀ ogun náà sì ń gbéra sí ọ̀pẹ̀ tó ti wà underground. Ogun ti di bí ìgbà tí ó ń lọ ṣọ́ọ̀ṣì dédé ó dẹ̀ ń tọ́jú ara ẹ̀ lábẹ́nú àbọ̀ ń lọ mọ́ṣáláṣí dédé ó ń tọ́jú ara ẹ̀ àgbo lẹ́yìn lára ẹ̀ torí àwọn àgbo jẹ̀díjẹ̀dí kan wà àgbo bà àgbo kí ló ti ń pè kí nǹkan kan má ṣe ẹ́ àgbo ayẹta àgbo àṣẹta gbogbo àwọn àgbo yẹn ó sì ń lọ lábẹ́nú so kí ni problem ẹ̀ so máa lo àgbo yẹn kó dẹ̀ máa kọrin síta kí kọ́rẹ́nsì kó fa mí lẹ́gbà tọ́tọ́rí mi àtọ̀tọ̀rí kick me I kick you yap me I yap you nǹkan tó ń jẹ́ Fuji nìyẹn wọ́n máa retí iṣẹ́ alálùbáríkà látọwọ́ ń bọ̀ lágbára Ọlọ́run á pèsè ẹ̀ Ọlọ́run á ṣe ìyanu aláàánú á dìde
gbogbo nǹkan tí mo bá ń fẹ́ ọlọ́run á ṣe fún mi ìyanu á ṣẹlẹ̀ ẹ kọrin ká tó mọ lọ sá ẹ kọrin. láìta aláì Adéwálé ọlọ́wọ́n bá òbí inú ẹni kan ọlọ́wọ́n bá kìí ṣe bí sẹ́ni bọ́ọ̀dì tó bá ń bínú orí mi ara ẹ̀dùn bínú fi mí sílẹ̀ ẹ̀kìjà yìí mi o èmi ká fi ẹ́ sílẹ̀ ó jáde orí ẹ mi ò bẹ́ ní bọ́ọ̀dì ìbínú mi ò dẹ̀ bẹ́ ní bọ́ọ̀dì ìjà o tọ́tọ́rí mi àìtọ́tọ́rí yù tọ́tọ́rí mi àìtọ́tọ́rí yù èmi ń kàkìnkìn rí ẹ̀ ń kàkìn yéyéyé ọlọ́run ló mẹ́ẹ̀tọ́ wa ọlọ́run sọmílẹ̀sàn ìwà mi. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n